àdínì táwa yìí ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú ajẹ́ yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ yóò ra bẹ́là fún wòlíì èké màálù dúdú fáwọn àfa. Óyá yàṣẹ́wù ni ó máa bá yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o ẹ tún dàbí ọgbọ́n ẹ tún gbẹ̀rán irọ́ yín ò jẹ́ àfà èké ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà àwọn olódodo kì í tọ̀yàn bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́ ẹran mélòó lẹ pa nínú oyún ìríran yín ọ̀fẹ́ mà ní ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ mà ní àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ní ìgbàlàlà omi ọ̀fẹ́ mà ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa. على الدوام والابتعاد عن الحرام. Assalamu alaikum gbogbo jàmá mùsùlùmí. Al-Qur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́. Hunna libasu lakum wa antum libasu lahunna. Ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn. A máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Ní Sakina Salafi matrimony. Ṣe sẹ́nà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé. Tá à ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́run àtàṣẹ. Pẹ̀lú ìtọ́ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Lọ́nà sàlàfíyà tí ò ní àmúlùmọ́lá ìgbàgbọ́ nú. Tí ó sì sá ń gbowó ìbọ̀bẹ́ ká tó mójú alájẹ kò ń sọ. Lillahi wa rasulihi ni o. Ìwọ tó bá wọn wọkọ̀ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíyà níbikíbi lágbàáyé. Ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. Sọwọ́ sí Sakina Salafi matrimony lórí 07466347748. Sakina Salafi matrimony. Wọ́n ṣètò láti fi yín hara yín. Ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà Salafi. Ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. Ìpìlẹ̀ láti gbirúgbìn tí ó yọ ọmọ rẹ ni. Láàṣẹ gbúdọ̀ gbirúgbìn tó bá da sórí ilẹ̀ kílẹ̀ kó má bàa kú. Tàbí gbirúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó da. Gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà Laaa. Ní Sakina Salafi matrimony. Ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì. Save Your Soul Garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Numas of Reality à ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ bára lọ́dọ̀ wa tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù mẹ́fà péré. Ìrọ̀rùn ọmọ ènìyàn ló jẹ́ wá lógún nílé iṣẹ́ Save Your Soul and Numas of Reality. Ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ́n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò tá ó sì máa tà ní déédéé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí. Ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport. Bẹ́ẹ̀ ni 10 minutes drive sí Dangote refinery là ń tà ní 3.5 million naira tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ 5 minutes drive sí Dangote refinery ní 2.5 million naira. Documentation yín sure lórí gbogbo ilẹ̀ tẹ́ bára. Ilẹ̀ wa ò ní sanfilling títí yọkùnùnù débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọ́rùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ́ wá lógún ní Save Your Soul and Numas of Reality. Ìdí ní ìta fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú Save Your Soul Garden and Numas of Reality. Àǹfààní bíi Save Your Soul Lagos Central Mosque, Save Your Soul International School, Save Your Soul Hospital, Save Your Soul Madrasa níbi tá a sì máa kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti Save Your Soul Technical School ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé. Ẹ lè kàn sí wa Save Your Soul Garden and Numas of Reality office wà ní number 3 Ayégbàmí Street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035394728 tàbí 09014825779. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ni +44790885937. Save Your Soul Garden and Numas of Reality. Ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. Òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí. ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa Asuna Islamic medicine? ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wú gbogbo àìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. bíi abatu sauda black seed oil bọ́ọ̀lù ibli miracle in camel ìyẹn omi rànkómi hell water olive pomace oil tó jẹ́ gidi Asuna mixture akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí ní Asuna Islamic medicine àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o èyí tí ó tún palẹ̀ ẹ̀kọ́ mẹ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà káyà ọmọ dun ni ẹ̀yìn ríro tó fi mẹ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tètè máa bọ̀ ní Asuna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara Asuna Islamic medicine wà ní Brooklyn
Smuggling Right SE231JL ní UK London telephone 07480839910 Asuna Islamic Medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. Ṣáfà lè ṣiṣẹ́. Àfọwọ́ṣe ní ṣiṣẹ́ kò sínú Islam káfà máa ṣiṣẹ́ ṣe bí lórí wa ni. Ó wà bẹ́ẹ̀. Kò sínú Islam káfà máa ṣiṣẹ́ àfa àtẹ̀bárí tí ò ṣiṣẹ́ ó lè ní èèyàn gbúdọ̀ gbogbo everybody ló gbọ́dọ̀ ṣiṣẹ́ kí ló fà tí ò ní ṣiṣẹ́ ṣó wà nínú Islam kí ọmọ ẹ̀ṣẹ̀ àná mọ̀mọ́ gan tí Ọlọ́run bá rán sí wa gan òun náà ṣiṣẹ́ jẹrẹ wábì kan pax torí ó máa blọ́ọ̀kì lórí yẹn àná mọ̀mọ́ tọ́lọ́run rán sí wa gan òun gan ṣiṣẹ́ kí ni o òun gan ṣiṣẹ́ ìwà làfà tó wá ní orí òun wú jara lọ ẹsẹ̀ tóbi ju ọrùn lọ tí ò ní fẹ́ ṣe kí ni o tí ò ní fẹ́ iṣẹ́ ìlú èmi náà tèmi náà wà lóyìnbó mi ò gbọ́dọ̀ jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé èèyàn wá jókòó ti pé kí náà porúkọ ẹ̀ pé ó máa da èèyàn gbọ́dọ̀ ṣiṣẹ́ ni ìlú òyìnbó làwọn náà ń gbé yìí ìlú òyìnbó làwọn náà ń gbé àwa náà ń ṣe pé ní kọ́kọ́rọ́ mọ́tò wa bá mi straight camera irọ́ èèyàn ṣe ní níbo ni kí wà ṣé kò tàbí gbẹ̀yìn èèyàn wá ní òun ní iṣẹ́ tí yóò bá iṣẹ́ èèyàn máa jẹ àwájú Ọlọ́run àpà torí pé ó máa jàrámù àwọn kan rè ẹwù lélẹ́yìn Áfíríkà lélẹ́yìn ń lọ tí wọ́n náà fojú ara rẹ̀ gbogbo tó wà níbẹ̀ ó ń lọ Áfíríkà wọ́n á jókòó olóòfẹ́ iṣẹ́ oníwà fà ṣéwù oníwọ̀ ṣéwù olóòfẹ́ ṣiṣẹ́ nínú ọ̀pọ̀ pẹ́ kò olóòfẹ́ ṣiṣẹ́ lóòfẹ́ iṣẹ́ ó máa jalè òwòrán wò mọ́ nítorí pé ẹ̀ṣẹ̀ páàkì káà ni olú lọ́rì ti fẹ́ wọ̀ ṣé wọn náà rí olùkọ́ mọ́tò ńlá lélẹ́yìn eléyìí ò kì í ṣe iṣẹ́ ọ̀lẹ o olùkọ́ mọ́tò ńlá lélẹ́yìn tí wọn náà fojú ara ẹ rí à ń gbé lọ sí tajẹ́ lọ wí ẹ̀ nìyẹn ìwọ jókòó bẹ́ẹ̀ kó máa retí kó máa da ṣé wọn náà rí tẹ̀lé wa ká lọ afẹ́ Elebo ọdún so. ìwọ náà fojú ara ẹ rí sí ìwọ afẹ́ Elebo olùgbò ṣeré kò wá jókòó síbẹ̀ olóhùn fẹ́ máa gba fíṣẹ̀ bíi láì ó ń gba fíṣẹ̀ bíi láì ó fẹ́ ṣiṣẹ́ olóhùn fẹ́ ṣiṣẹ́ ṣẹ́kọ̀ọ́ ànábì ni kò máa lọ gba fíṣẹ̀ bíi láì salaam alaikum ẹ fún mi few minutes mo fẹ́ gbé mọ́tò ńlá jáde kúrò ní yáàdì wa báyìí torí Ọlọ́run ẹ jọ tó lọ. ṣé wọn náà fojú ara ẹ rí wọ àfà mọ́tò ńlá yìí mo bọ̀. ṣó fojú ara ẹ rí àfà ọkọ̀ ọlọ́jókòó tẹ̀tẹ̀rẹ̀ ògbélé òun ṣiṣẹ́ kò ń ṣiṣẹ́ ọjọ́ kò kí ń ṣe iṣẹ́ ọjọ́ hey let me look back. ó ti dábàá yìí ṣe wọ́n kò ṣe iṣẹ́ ọjọ́ ṣe wọ́n kò kí ń ṣe iṣẹ́ ọjọ́ wọ́n náà wà mọ́tò ńlá
iṣẹ́ lóyìnbó ń ṣe yẹn iṣẹ́ ló ń ṣe yẹn mọ́tò ńlá ló jáde yẹn ọjà ló ń jáde yẹn ìwọ jókòó kò máa jókòó kò máa wẹ́ tó máa kò máa wá pé máa fi bísímìlà dípò ọ̀fọ̀ kiri ẹ bá wò fi bísímìlà dípò ọ̀fọ̀ ẹ ṣòro bá fi bísímìlà dípò ọ̀fọ̀ ń bí iṣẹ́ làwa ń ṣe wà á lọ jókòó wà á jókòó òun wá bóyá fẹ́ mú gùn mọ́lẹ̀ tó fẹ́ mú àmọ́lí àbí kí ẹ máa ń pe iṣẹ́ yín tẹ́ máa ń ṣe ẹ̀yàn àbá òlì òun wá bóyá fẹ́ mú àmọ́lí bóyá máa mú gùn mọ́lẹ̀ ta ló ti mírọ̀ yìí náà bóyá fẹ́ mú àmọ́lí tẹ́ máa ń mú. Mọ́tò ńlá lélẹ̀ not be small ara jókòó tẹ̀tẹ̀rẹ̀ wá ẹni tó fẹ́ dé mọ́lẹ̀ kiri ànábì Muhammad gan dẹran jẹ ànábì Musa aleṣọlátù wasalam òun gan dẹran jẹ gbogbo ànábì Ọlọ́run alápátá ló yíṣẹ́ ewu wà ní títí ewu ní títí yín àfà lẹ́yìn ọ̀fẹ́ ṣiṣẹ́ irọ́ o gbọ́dọ̀ ṣiṣẹ́ dandan ni kò ṣiṣẹ́ kò wá ní tó máa ṣe o lè ṣe business eléyìí náà business lélẹ́yìí aṣọ àlòkù bàtà àlòkù òun nìyẹn iṣẹ́ aṣọ àlòkù bàtà àlòkù òun lórí aṣọ àlòkù bàtà àlòkù òun la fẹ́ lọ wé lórí wé bridge yẹn tí wọ́n lọ máa fojú ara ẹ̀ rí ń sìn mọ́tò yìí ti kú ó ti kú àwa wé ẹ̀ wọ́n wá já fáwọn ẹ̀ta máa ń tà á fún ó ti àwọn ní ìwọ o fẹ́ ṣiṣẹ́ kí wọ́n lọ́ọ́ fẹ́ máa ṣe mo fẹ́ máa jó oògùn mo fẹ́ máa fi bísímìlà ìdípò ọ̀fọ̀ ìran má fi bísímìlà ìdípò ọ̀fọ̀ wákàtí èèyàn kan tí mò ń dágbọ́n gbàdá wa mọ́tò tí èèyàn kan náà ló dá fún wa lórí program tó ń da fẹ́yìn àfa àtẹ̀yẹ̀pẹ̀ má tẹ̀yẹ̀pẹ̀ mọ̀ wá ṣẹ́ṣe wọ́n ní amúnibú ni ẹ̀yìn àfa òpònú o bàbá aláwo ló ń dífá amúnibú ni àfa òpònú bàbá aláwo ló ń dífá sórí eléyìí ò ṣe sí ọ̀lẹ̀ Saheed Shittu wà ń fi yín pa gba sínú òṣọlẹ́ bíi ti orí ibu ta ló lòdì mọ́tò yìí wọ́n lòdì ẹ̀sẹ̀ gbẹ̀kọ̀ wọ́n lòdì ẹ̀sẹ̀ gbẹ̀kọ̀ àwọn tírẹ́nì o kí náà wà fẹ́ lẹ́bọ̀ máa dùn kó jálọ̀ mọ́ tírẹ́nì lẹ́nu pé inú wa wá dùn ògúnyé ọwọ́ tọmọ àlè inú àwọn dùn o Saheed Shittu lọ irọ́ Saheed Shittu ò sí lè kún sí ẹ̀rọ afẹ́ lẹ́bọ̀ ṣe bí wọ́n gbà yẹn náà. Mo ti ń gbàgbọ́ yé bẹ́ẹ̀. Bá mi ṣó ẹ̀ pé wé bíríjì là ń bọ̀ yìí kí wọ́n náà mú àfẹ́ rẹ̀ bọ̀ wò ó. Má lọ jókòó tẹ̀tẹ̀rẹ̀ o, má jókòó tẹ̀tẹ̀rẹ̀ pé o wá lọ ń ṣe lọ ń jókòó wá ẹni tó máa ti rí ẹni tó máa gbá orí kìíní ta gùn yìí sórí rí bẹ̀ sórí rí kìíní sórí orí kìíní yìí.
ibẹ̀ láti àwa wọn ọjà tá gbé wá ni àwa wọn ọjà tá gbé wá kí wọ́n náà rí àwọn kan nìyẹn àwọn òyìnbó ló máa dá wa lóhùn yẹn á dá wa lóhùn á sọ iye tó wọ̀n fún wa á sọ iye tó wọ̀n fún wa wọ́n wá jókòó ó ṣáà ní ó fẹ́ jogún bàbá tiẹ̀ ogún bàbá owó ló fẹ́ fún mi ní káàṣì lọ́wọ́ o ní ó fẹ́ jogún bàbá tiẹ̀ bàbá ẹ̀ jẹ́ ṣéwù karambani kan bàbá ẹ̀ jẹ́ ṣéwù kìíní kan o bàbá ẹ̀ jẹ́ ṣéwù kìíní kan ló fà á ló fi ṣiṣẹ́ lọ́dún ní òun láti wé yẹn sórí ẹgbẹ́ kan ṣeré iṣẹ́ alágbára ẹnu kí ló ṣẹlẹ̀ bẹ̀rẹ̀ òkè ń gbálẹ̀ ẹrù tó pọ̀ jù lókè nìyẹn wọ́n ti dì sẹ́yìn jù iwájú lẹ́ẹ̀kẹ́ tì sí olóògbé gbálẹ̀ mi. ọlọ́run aṣáánu gbogbo yín àwọn oníṣọ́jú bẹ́ẹ̀ lọ fún yín ẹ lọ́wọ́ aṣẹ́ṣẹ́ má bú èmi àṣàdì sí tù mí ń ṣiṣẹ́ òru ń ṣiṣẹ́ òṣùpá ń ṣiṣẹ́ ìràwọ̀ kan ń ṣiṣẹ́ lọ́rùn tóòrùn ò bá ṣiṣẹ́ ni òrùn bórùn ṣe rí ohun iṣẹ́ lọ́rùn òṣùpá kan ṣe kí ni o ó ń ṣiṣẹ́ ọlọ́run kan ń ṣiṣẹ́ ọlọ́run iṣẹ́ ló ní òṣùpá ní òrùn yọ òṣùpá ń yọ gbogbo ẹ̀ ń ṣe lẹ̀ o ṣé wọn náà rí tọ́lọ́wọ́ bá iṣẹ́ ní orúkọ gbogbo ọkọ̀ máa ṣe bó ṣe yẹ kó ṣe kò ní ṣe bó ṣe yẹ kó ṣe o ń púrùfù bọ́lọ́wọ́ bá ṣe tó dá wa gan ṣe kí ni o kò ń ṣiṣẹ́ gbogbo òjíṣẹ́ ọlọ́run ló ń ṣe pátá sí kọ̀ọ̀kan tó ń ṣe ìbára yìí tí wàá rí ti pẹ́ wá jogún bàbá yín jákujàku wo lẹ́mí ń ṣe ẹnu parọ́ táwọn bàbá yín ò bá iṣẹ́ ìyẹn wọn kẹ́yìn má iṣẹ́ ìyẹn nígbà yìí máa ṣiṣẹ́ àwọn bàbá yìí ò ṣiṣẹ́ ara ẹjọgbọ́n àwọn bàbá yìí jàléfà bàbá yìí kọ́ mọ́ ń kéwù àbí bàbá yìí jẹ́ atẹ̀yẹ̀pẹ̀ bàbá yìí ń tẹ̀yẹ̀pẹ̀ èyí náà wọ́n fẹ́ di ọmọ bàbá atẹ̀yẹ̀pẹ̀ lọ́wọ́ ní jàléfà bàbá yìí àléfà àti tèwo nínú ìsìlámù mo láti rí wọ̀n tẹ̀ ń ṣe káàkiri ẹ̀yàn mú àlejò àjà àti ẹ lọ jíjẹ́ ẹnu iṣẹ́ lèmi wá yìí mo kàn ṣe fídíò kékeré fún yìí pé mo mí nìyí pé kí tẹ́ ẹ̀yin tẹ́ má jẹ́ ń pariwo sí káàkiri àbò fẹ́ jókòó sí ìlú òyìnbó fẹ́ lónìí ṣe ọkọ̀ ẹ̀ ní kú ẹ̀ ń mú àlejò àjà àti ẹ lọ wá ṣe gbogbo yìí gbogbo ẹ̀yin abẹ́ ẹlẹ́bọ ni o lápapọ̀ ọjà gbogbo yín lápapọ̀ ni ẹ lọ iṣẹ́ ni o ẹ lọ wáṣẹ́ ṣe ẹ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ẹ wá ń gba sàrà káàkiri ẹ máa jà ní olókùn ẹ máa jà ní olókùn ilé ọlọ́mọ ọgbọ́n jẹ́lẹ̀ fún wọn ń bẹ̀ yẹn ẹ máa ránjú ẹ máa bára yín jà orí yín dàrú tó bá níṣẹ́ ni tó bá ìfáìtì ẹ lọ́lé olókùn gan tó bá lọ gan wọn á mọ̀ pé àfáà tó wá sí ìbàyò àwọn eléyìí ò ránjú mọ́wọ́ gbọ́ wá lọ́lé olókùn wá lọ ń ṣe wọ́n rọ̀mọ̀ náà ń ṣe olè bí ẹ̀ ń dàrú pẹ̀lú jàpùjàpù tó gbé orí àkàyè ṣe lè búlọ́ọ̀kù jọ ọ́nà ṣe. Ní àfa òpònú. Bàbá aláwo ló ń dífá amúnibúni. Àfa òpònú. Bàbá aláwo ló ń dífá. Ó dùn ẹ̀, májò dùn ẹ̀. Wọ́n kà yẹn dùn. Ẹ̀yà amúnibúni o, àfa òpònú. Bàbá aláwo ló ń dífá amúnibúni. Àfa òpòjú. Bàbá aláwo ló ń dífá. Gbàgbọ́ náà máa já ọjà ìgbésẹ̀. Yẹn páàkì sílẹ̀. Páàkì sílẹ̀ nígbà yẹn fi lè jáde. Ó ní rí olùgbòkò ṣe alọ́wọ́n ọjà nìyẹn o. Àwa ṣeré o. Òṣùpá ń ṣiṣẹ́ òrùn ń ṣiṣẹ́. Èwo ni wọ́n tí wọ́n ń ṣe? Abẹ́ ẹlẹ́bọ. Èwo ni tí wọ́n ń ṣe? Gbogbo tọ́lọ́run dá ló ṣe kí ni o? Ó
ti dá báyìí ló ń ṣiṣẹ́ ìwọ wa fẹ́ ṣiṣẹ́ tó kọ́lọ́ máa ṣe ṣàánú wa a ní sọjú bẹ́ẹ̀ lọ fún ẹ̀yìn afẹ́ Elebo subhana rabbika rabbil izzati amma yasifun. jẹ́ orí pé mọ́tò ńlá ni olórí ibu ni wọ́n lè ní pé irọ́ ni ọmọlanke ló ń wà kiri àyàbọ̀ ọ̀dọ̀ mi kọjá lé mọ́tà fi kọjá lélẹ́yìn ṣé wọ́n náà rí ṣé wọ́n náà rí mo máa jẹ kó sínú mọ́tò tèmi ń sìn máyà kó rí plate number mọ́tò mi o lórí ibu ni máyà kó rí plate number mọ́tò mi o o wàá ṣe rí mi ń sìn èmi náà fẹ́ gbé mọ́tò mi náà mo ń lọ́ọ́lé para nìyẹn mo ti para assignment mi léde nìyẹn ìdíwọ́ ti fi bísímìlà ìdípọ̀ ọ̀fọ̀ tó ń wojú màálù mẹ́rìndínlógún kì í tó ń wẹ́ tó fẹ́ jóògùn fún ìwọ tó ń wẹ́ tó fẹ́ jóògùn fún kò ní ìdíkọ́ lọ́wọ́ ẹ̀ tó fẹ́ jóògùn fún tó ti gbọ́ kọ́lọ́ máa ṣe ṣàánú wa ájìmù ìdárọ̀ ṣé ká máa lọ lé ní tó ẹ̀yà amúnibú ni àfa òpònú o bàbá aláwo ló ń dífá amúnibú ni àfa òpònú bàbá aláwo ló ń dífá subhana rabbika rabbil izzati amma yasifun wassalamun alal mursalin walhamdulillahi rabbil ذكر الله على الدوام والابتعاد عن الحرام. Asalaamu aleykum gbogbo jama Mùsùlùmí. Alukur'an ló fi yé wa wípé lílọ́kọ tàbí láya aṣọ àṣírí ló jẹ́. Hunna libasu lakum wa antum libasu lahunna. Ṣùgbọ́n dídọ́gba nínú ìgbàgbọ́ ẹ̀sìn. A máa rọ ọgbọ́n ẹ̀mí gígùn sínú ìfẹ́ gẹ́gẹ́ bí lọ́kọ-láya. Ní Sakina Salafi matrimony. Ṣe sẹ́nà ìrọ̀rùn fáwa tá kì í dà wá dúró déédéé. Tá à ń wọkọ tàbí ìyàwó nítorí tọ́lọ́ àtàṣẹ. Pẹ̀lú ìtọ́ka òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. Lọ́nà sàlàfíyà tí ò ní àmúlùmọ́lá ìgbàgbọ́ nú. Tí ó sì sá ń gbowó ìbọ̀bẹ́ ká tó mójú alájẹ kò ń sọ. Lillahi wa rasulihi ni o. Ìwọ tó bá wọn wọkọ̀ tàbí wọ àyà lójú ọ̀nà sàlàfíyà níbikíbi lágbàáyé. Ẹ fi àtúpalẹ̀ nípa ara yín ìyẹn profile. Sọwọ́ sí Sakina Salafi matrimony lórí 07466347748. Sakina Salafi matrimony. Wọ́n ṣètò láti fi yín hara yín. Ní dédé ìbámu pẹ̀lú irúfẹ́ obìnrin tàbọ́kùnrin tẹ́ ẹ bá fẹ́ láti ṣègbéyàwó pẹ̀lú ẹ̀ lójú ọ̀nà Salafi. Ìgbéyàwó kọjá ìgbésẹ̀ kan lásán. Ìpìlẹ̀ láti gbirúgbìn tí ó yọ ọmọ rẹ ni. Láàṣẹ gbúdọ̀ gbirúgbìn tó bá da sórí ilẹ̀ kílẹ̀ kó má bàa kú. Tàbí gbirúgbìn kírúgbìn sórí ilẹ̀ tó da. Gbogbo wa ò ní ṣìyàn lọ́lọ́ọ̀bà Laaa. Ní Sakina Salafi matrimony. Ṣe ní dídọ́gba nínú ìgbàgbọ́ ló ṣe pàtàkì. Save your soul garden pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ numbers of reality. À ń talẹ̀ bẹ́ẹ̀ ni a sì lè bá yín kọ́lé sórí èyíkéyìí ilẹ̀ tẹ́ ẹ bá rà lọ́dọ̀ wa. Tẹ́ ó sì gba kọ́kọ́rọ́ ilé yín láàrin oṣù 6 péré. Ìrọ̀rùn ọmọ ènìyàn ló jẹ́ wá lógún nílé iṣẹ́ Save your soul and numbers of reality. Ìdí nìyí tá a fi mú àǹfààní tó gbọ̀ngbọ́n wá fáwọn oníbàárà wa pẹ̀lú ẹ̀dínwó fún gbèdéke àsìkò. Tá ó sì máa tà ní déédéé iye tí wọ́n ń talẹ̀ lágbègbè yìí. Ilẹ̀ wa kò jìnnà rárá sí Lekki Seaport. Bẹ́ẹ̀ ni 10 minutes drive sí Dangote refinery là ń tà ní 3.5 million naira. Tí a sì ń tẹ̀ yìí tó jẹ́ 5 minutes drive sí Dangote refinery ní 2.5 million naira. Documentation yín sure lórí gbogbo ilẹ̀ tẹ́ bá rà. Ilẹ̀ wa ò ní san filling títí yọkùnrùn débẹ̀ iná ìjọba débẹ̀ bẹ́ẹ̀ ni kò sí wàhálà ọmọ onílẹ̀ rárá àníkáyé dẹrùn kọ́rùn náà sì rọ̀ wá lọ́rùn ló jẹ́ wá lógún ní Save your soul and numbers of reality ìdí ní ìta fi ṣe ibùgbé ìrọ̀rùn fáwọn ènìyàn nílànà Ọlọ́run àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló lọ bìbà nínú Save your soul garden and numbers of reality àǹfààní bíi Save your soul Lagos Central Mosque Save your soul International School Save your soul Hospital Save your soul Madrasa níbi tá a sì máa kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àti Save your soul Technical School ilé ìwé ẹ̀kọ́ṣẹ́ tìgbàlódé ẹ lè kàn sí wa Save your soul garden and numbers of reality office wà ní number 3 Ayégbàmí street Ìkẹ́gùn Fólú Ìbẹ̀jú Lẹ́kì Lagos State ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08035394728 tàbí 09014825779 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn lókè òkun ní +44790885937 Save your soul garden and numbers of reality ìrọ̀rùn gbogbo ènìyàn ló jẹ wá lógún. Muhammad òjíṣẹ́ ńlá Muhammad ló fi yé wa pé kò sí àìsàn kan tọ́lọ́run ọba Allah fi wòsàn ẹ̀ tí nídìí. ká lè jọ gbáyé ìgbádùn àti ìfọ̀kànbalẹ̀ nínú àlàáfíà ara pípé. ni mo ṣe ń ṣe ìwọ náà lójú kòkòrò lórí àwọn ìlànà ìwòsàn tó jíṣẹ́ ńlá Muhammad là kalẹ̀ fún wa. tá a mọ̀ sí prophetic medicine tí ò lẹ́bọ̀ kankan nú. ǹjẹ́ o ti gbọ́ nípa Asuna Islamic medicine? ilé ìtajà ojúlówó fún prophetic medicine pọ́nbélé. àwọn òògùn ìwòsàn àlàáfíà tí ò lẹ́bọ̀ nú. tí ó sì wúwo gba ìsàn tí gbòǹgbò tára fi dá ṣáká. bíi abatu sauda black seed oil bọ́ọ̀lù
Asatul Ibli Miracle in Camel. Ìyẹn omi rànkómi. Hell water. Olive pomace oil tó jẹ́ gidi. Asuna mixture. Akọkọlùkọ ẹ̀kọ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Ní Asuna Islamic medicine. Àwọn prophetic medicine tó kápọ̀ ọgbẹ́ ẹnu tó ń bẹ o. Èyí tí ó tún palẹ̀ ẹ̀kọ́ mẹ́tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ fún tọmọdé tàgbà. Káyà ọmọ dun ni ẹ̀yìn ríro. Tọ́fi mẹ́ èyí tí ó ṣàwòtá gbogbo kòkòrò inú ẹ̀jẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tètè máa bọ̀ ní Asuna kẹ́ ẹ wá ra ojúlówó prophetic medicine. Àwọn oògùn ìwòsàn tí ò níyèméjì inú tí mọ́ làáfíà tó ní lágọ̀ọ́ ara. Asuna Islamic medicine wà ní Brooklyn Rise SE 231JL ní UK London. Telephone 074-8083-9910. Asuna Islamic medicine fún ìwòsàn pípẹ́ tí ò múni takotọ́ lọ́hùn. Ìmọ̀lóládì ní tàwa yìí, ẹni onímọ̀ yóò ṣẹ̀rù ayé, yóò ṣẹ̀rù oṣó pẹ̀lú àjẹ́, yóò ṣẹ̀rù ẹran pẹ̀ládìyẹ, yóò ra bẹ́là fún wòlíì èké, màálù dúdú fáwọn àfa. Óyá yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá, yàṣẹ́wù yàṣẹ́wù ni ó máa bá ká. Ẹ̀yin kan lè o, ẹ tún dàbí ọgbọ́n, ẹ tún gbẹ̀rán, irọ́ yín ò jẹ́ àfà èké, ẹ̀tàn yín ò jẹ́ ojú tìlà, àwọn olódodo kì í tọ̀yàn, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀, bẹ́ẹ̀ fẹ́ dà lápáta ẹ jẹ́ àgbọ̀ sẹ́. Ẹni ń wá wọn lọ ẹ jẹ́ lọ jáwọ́, ẹran mélòó lẹ pa nínú oyún, ìríran yín ọ̀fẹ́ máa ní, ìgbọ̀nràn ẹ̀yin ọ̀fẹ́ máa ní, àti sọ̀rọ̀ yín ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ní, ìgbàlàlà omi ọ̀fẹ́ máa ló jẹ́. Ọlọ́run gbàdúrà wa jàre. Kí la ṣe ní kọ́lọ́run gbàdúrà wa? Àdúrà tí ẹ rí yẹn ẹ̀tọ́ ẹ̀sìn ni, àwa tá ń ṣàdúrà a ò rèrè jẹ, a ò ní jogún àbámọ̀, a ò ní pòfo, gbogbo ṣòro ayé wa ó ti bodò lọ. Allah ó ti bodò lọ, ó ti bodò lọ, gbogbo ìṣòro ayé wa ó ti bodò lọ. Ilé ayé tẹ̀rí yẹn àdánwò máa ní, èyí ta lé ta bá o àdánwò máa ní, gbogbo èyí tá ń wá o àdánwò máa ní, oore ẹkún alẹ́ o àwa o máa fẹ́, gbogbo oore má lè jọ́sìn àwa o máa fẹ́, oore ìdùnnú pẹ̀láyọ̀ wá fi pọ́n wálé, Allah wá fi pọ́n wálé o wá fi pọ́n wálé, oore ìdùnnú pẹ̀láyọ̀ wá fi pọ́n wálé. Aláwù tí ẹ rí yẹn làlá tìlẹ́yìn mímú ṣakọ, aláwù tí ẹ rí yẹn làlá ránṣẹ́ èmi mo dẹ́ngẹ́, aláwù tí ẹ rí yẹn lólùṣọ́ èmi, báyé dúró tì mí o kì í ṣọ̀rọ̀ o, báyé ò dúró tì mí o kì í máa í ṣọ̀rọ̀, torí pé èmi ti dúró tààlà o, àbùṣe bùṣe Allah, àbùṣe bùṣe o, àbùṣe bùṣe, àwa ti dúró tààlà o, àbùṣe bùṣe, má jẹ́ arógun mùsíbà Allah o rọ́bí, ogun káwọ́ ọmọ rí o àwa o máa fẹ́, ìbànújẹ́ ayé o àwa o máa fẹ́, ìbànújẹ́ ọ̀run o àwa o máa fẹ́, wá fún wa lálàáfíà ká lè fi sìn ẹ́ Allah, ká lè fi sìn ẹ́ o, ká lè fi sìn ẹ́, wá fún wa lálàáfíà ká lè fi